kahinan gbogbo ẹnikẹ́ni tó bá lọ bá àwọn alágbègbà àwọn olóògùn àwọn yẹ̀míwò àwọn àbí àwọn tó ṣe pé ò tiẹ̀ sọ pé kí wọ́n yẹ̀wò ṣùgbọ́n kí wọ́n sá gbé oògùn fún ẹ tí iṣẹ́ rẹ̀ ó fi máa lọ déédéé ni kí wọ́n sá gbé oògùn fún ẹ tí ẹ̀mí rẹ̀ ó fi gùn ni kí wọ́n sá gbé oògùn fún ẹ tó fi máa rí sọ ni kí wọ́n sá ṣe awọ́rò fún ẹ ni bó sì jẹ́ oògùn àṣírí bíbò ló fẹ́ so tó lọ bá wọn tó lọ béèrè irú nǹkan bẹ́yẹ fasọ àbí oògùn fẹ́ obìnrin ò fẹ́ kí wọ́n sóògùn fẹ́ràn fún ẹni kó fi máa wù ẹ kó wù ẹ tipátipá ọmọ tí ò láìkí ẹ ó sòògùn sí kó fi láìkí ẹ so irú gbogbo àwọn ẹ̀fà sọ dákọ̀ hù wọ́n ẹni tó bá lọ bá àwọn babaláwo yẹ so tí ó wá lọ bá wọn tó sì gbà wọ́n gbọ́ pẹ̀lú nǹkan tí wọ́n sọ fàkọ̀dé káfàrọ̀ bima unzila ala muhammadin sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí o so ó ti kọ́ ntọ́lọ́wọ́ bá fi rán anabi sallallahu alaihi wasallam alukura ntọ́lọ́wọ́ bá fi rán hadith sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá fi rán so ó ti kọ́ ó ti di kèfèrí eléyìí ó ti di kèfèrí fún nǹkan tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam so kèfèrí ní ìdájọ́ rẹ̀ ẹni tó bá ti ṣe so ẹni tó bá ti wá ṣe kíní ìdájọ́ táwọn afá wa sọ pé àtológun o àtẹni tí wọ́n bá ti mú wọn kí ni wọ́n ṣe wọ́n pa wọn ni òun ìdájọ́ wọn nínú ẹ̀sìn Islam so ṣé lè ní wọ́n sọ pé ànábì sí ẹ̀tọ́ bá lánàbì sí kó mẹ́rin wà kó wá ka lárúbáwá ẹ̀ka gbọ́ ibi tánàbì ti ṣe síhìrù mi ò ní bẹ́ẹ̀ sọ Yorùbá mọ́ ibi tánàbì ti ṣe síhìrù mú wá lórí gbogbo kátàkátà tẹ́ ń kà ànábì sí kíní kan ó ní kó lọ wẹ̀ kí ni à ń sọ kí ló ń sọ so kátàkátà ní gbogbo yẹn ibi tánàbì ti ṣe síhìrù ẹ lọ mú wá torí pé ntẹ́yìn ń ṣe kí ni síhìrù lẹ́yìn ń ṣe kìí ṣe dàwáwù lẹ́ńsẹ̀ ká sọ pé kẹ́ má ṣe àti pé dàwáwù lẹ́ńsẹ̀ ajẹ́pẹ́ di dókítọ̀ nìyẹn kò sí problem ẹ̀ ń ṣe síìrù fáwọn èèyàn ẹ wá ní ìbẹ̀lẹ̀ tí ń rówó ẹ wá lànàbì ṣe ẹ̀ ń parọ́ má nàbì ẹ ti gbàgbé àdìsí ànàbì ni tó ní man kadhaba alayya falyatabawwa maq'adahu minan nar irọ́ wàhálà tiẹ̀ ti wá pọ̀ lọ́rùn yín wàhálà pọ̀ bàjẹ́ bó lẹ́sẹ̀ fẹ́ yọ o ti dáná kan o tún ń ṣèmí so torí ẹ̀ àwọn ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wọn ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin èèyàn tẹ́ ń tẹ̀lé wọn ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ àwọn eléwọn èsà àfà gbogbo àwọn tó bá ti ní kẹ́ mọ́ sògùn kẹ́ mọ́ ṣe gbogbo àwọn kan ìwọ̀n èsẹ́ ní Ọlọ́run ẹ jìnnà sí wọn ẹ dúró tọ́ Ọlọ́run ẹ ṣẹ̀ṣẹ̀ nídìí àti kọ̀ǹsọ́ọ̀tì ẹnìkan kan kẹ́ tó rọ́ Ọlọ́run so ẹ bá Ọlọ́run bá yín sọ̀rọ̀ direct Ọlọ́run bá yín ẹ bá sọ̀rọ̀ direct ni ó súnmọ́ yín ju ká sọ ohun yín lọ ó ní àkùjẹ òun ò ní astajibu lakum ẹ pè mí èmi Ọlọ́run ọba ó dá yín lóhùn Ọlọ́run bá tún sọ pé ẹni tí ò bá ti ẹ̀ pè òun gan Ọlọ́run bá tún hate tiẹ̀ ẹni tí ì bá béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run ọba máa ń bínú sí ni Ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n pò wọn Ọlọ́run ọba wọn wọjá ànámọ̀ lẹ́ni yẹpẹrẹ ni so kí wá ló tẹ̀ pọ́ lọ́hùn Ọlọ́run ẹ pè mí kí n dá yín lóhùn Ọlọ́run wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'an falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun wa nabi sallallahu alaihi wasallam tí wọ́n bá bi ẹ́ léèrè nípa èmi Ọlọ́run ẹ sọ fún wọn pé èmi Ọlọ́run mo súnmọ́ wọn ju ká sọ́run wọn lọ mo sì ń jẹ́ pé olùpèpè nígbà tó bá ń pè mí ẹ̀yin náà wá jẹ́ pé èmi Ọlọ́run nítorí Ọlọ́run bá ní kẹ́ ẹ ṣe ẹ ṣe ní tí mo ní ẹ jìnnà sí kẹ́ ẹ sì gbà mí gbọ́ kẹ́ ẹ ní mọ́nì sẹ́mi Ọlọ́run mọ́nì sólógùn sòtẹ́ bá ti ṣe eléyìí ẹ̀dẹ̀ tí ó mọ̀nà so nǹkan tọ́lọ́wọ́ bá aláà sọ nìyẹn o so kọ́lọ́wọ́ bá aláà kó ṣe àlékún ìtọ́sọ́nà fún wa o gbogbo àwọn àfáà tán sì ṣe kátàkátà Ọlọ́run bá kó bá wa yí wọn padà o Ọlọ́run bá wa yí wọn padà o torí àwọn àdánwò ni wọn tí táàfà ò bá ti dá nínú ìlú ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ àwọn àfáà wọ́n kọ́ ọmọ kéwú ni o wọ́n kọ́ ọmọ kéwú bí wọ́n kọ́ ọmọ nílé kéwú wọ́n kọ́ ọmọ ni so pé àfikún wọn sóògùn so wọn ò ní sẹ́ kankan wọn ò ní kankan so tí wọ́n gbà pé táwọn bá ní ẹ̀lẹ́ ṣé dandan ìyẹn tí Ọlọ́run bá wá pèlè wọ̀ ṣé ní tọ́lọ́run bá pèlè wọ̀ so ẹ dákun torí Ọlọ́run apẹ̀lọ́run ọba kọ́lọ́run ọba kó fi gbogbo àmọ̀nà àwọn àfáà tí wọ́n wà lórí ẹ̀ náà kọ́lọ́run ọba kó bá wa tọ́ wọn sọ́nà o ẹ̀yin èèyàn má lọ bá wọn mọ́ báwọn bá ti kọ̀ tán láwọn òwò àwọn orí ẹ̀ náà làwọn fẹ́ takú sí kò sẹ́nìkan tí ó mẹ́nìkan wọ́n takú sórí ẹ̀fẹ́ lẹ́dà wọn nígbà tẹ́yìn ò bá lọ bá wọn mọ́ ẹ má lọ bá wọn mọ́ wọ́n bá ti yín jẹ́ ni wọ́n bá yé yín jẹ́ ni wọ́n tún bá lùkì àmọ́ yín jẹ́ ni so àwọn àfáà ìwọ̀n èsì èèyàn gidi gbogbo àwọn àfáà tí wọ́n bá ti ń sọ fún pé ẹ máa sògùn kiri Ọlọ́run bá lé ìwọ ni àjíṣẹ́ tó Ọlọ́run bá náà sí ọ lé ìwọ ni àwọn sàbí ànábì ní gbogbo àwọn tó bá ti ṣe máa pa wọ́n so ẹ̀yin wá sọ pé ẹ̀yin ṣé tiyín là á tẹ̀lé ni àbí tànábì sẹ́yìn lẹ́lẹ́sìn ni Yorùbá ní kò sí bí igi mú alágbàro ṣe lè gùn tó ẹni ó gbóko fún lọ́gá rẹ̀ so kò sí bó ṣe lè sọ pé ó tó kàǹkà tó ó tànábì ànábì lọ́lọ́run rán sí wa ó sì táwọn sàábé so bó ló ṣe wá jẹ́
tó wá jẹ́ pé ẹ wà ń dalẹ̀ láàmú agẹyìn àfa Nàìjíríà ṣé wọ́n kí ni ẹgbà sílámù tẹbọtẹbọ ń ti yín ni ẹbọ òtán lọ́rùn yín ìmọ̀lẹ́ òní àmọ́sọ̀rọ̀ so ẹ̀yin ò gbà sílámù gidi ń ti yín ni bẹ́ẹ̀ bá ti wá gbà sílámù gidi nígbà tí ojú tí ìmọ̀lẹ̀ tí wọ́n ń dé tó ń tàn yìí ṣé ẹ̀ wá ní padà ni túbù ila Allah ya ayyuhal ladina amanu mo pẹ̀yìn Ọlọ́run bá ní mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo túbù ila Allah tawbatan nasuha ẹ túbá ní túbá tó dáa kẹ túbá tó dáa kẹ mọ́ padà sí di ẹ̀ṣẹ̀ mọ́ padà sí di ogun ṣíṣe mọ́ fògùn lẹ̀ Ọlọ́run bó yù ẹ Ọlọ́run bó bọ ẹ so wáṣẹ́ mi tó ṣe Ọlọ́run bó fàlùbáríkà sí fún ẹ nígbà tí gbé nǹkan kalẹ̀ ni bó ṣe ti jẹ́ halal Ọlọ́run bó sì fàlùbáríkà sí yóò mọ bọ ẹ so gbogbo tọ́lọ́run bá ṣe léwẹ́ kú òǹdí ẹ so túbú ila Allahi tawbatan nasuha asa rabbukum an yukaffira ankum sayyi'atikum bẹ́ẹ̀ bá ṣe léyìí ó ṣe é ṣe kọ́lọ́run bá kó mójú kó kúrò ní gbogbo àṣìṣe yín o kọ́lọ́run bá kó orí ẹ̀ṣẹ̀ yín jìn kó fi tiwa náà jìn wá o àbẹ̀lọ́run ọba aláàmọ́sí wálẹ̀ tí ó mọ̀ sọ̀yàn nù o mọ́sí jẹ́ àwà nù ẹ tí wọ́n ó sọnù wala la ilaha illallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.